Ayekooto TV irú ẹyẹ bí ọ̀kẹ́ òsì gbígbó bí kìnìún ọlọ́làjò àjẹgúnjẹran òsì pé méjì láwùjọ ẹranko bọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n àti òye tó ń tàròjinlẹ̀ tó kún fọ́fọ́ fàṣeyọrí àwọn ẹ̀dá láyé kí la rí gbọ́ lọ̀gá lórí ètò kí la rí gbọ́ lẹ́yìn tí máa gbọ́ ọ̀tún ìròyìn tó kún fọ́kànjọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé in line with media ethics and practice that full of truthfulness fairness credibility objectivity and balancing nípa pé káyé nàná ọ̀rọ̀ ló dá sáká láì fi gbàkan bọ̀kan nú lórí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńláyé bó ṣe nípasẹ̀ àgbẹ̀ ètò ẹ̀kọ́ ọ̀rọ̀ ìlera ètò ìrànlọ́wọ́ táwọn olóyìnbó ń pè ní humanitarian ètò ìṣèjọba àwarawa orin ijó àti eré ayò níbi tẹ́tí máa pàdé bàbá wa ọmọ borí owó fúnra lára rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ bá ní bóyá ẹ̀ sì fẹ́ bá wa dòwò pọ̀ léyìíkéyìí ìlú tẹ́ bá wà ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wa lórí +971 503 430 843 ẹ má gbàgbé o wípé lórí Ayekooto TV lẹ́ẹ̀ tí máa wò ó láìsí tàbí ṣùgbọ́n wọ́n ní wọ́n pé tàbí kankan lórí ètò Kí la rí gbọ́ the truth must be told. Akíwa pé ẹ̀tún kábọ̀ sórí ètò mi lẹ́ẹ̀kan sí i mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin mo kí onílé bẹ́ẹ̀ ni mo kí àlejò wípé Olódùmarè yóò wà pẹ̀lú gbogbo wa o láṣẹ Olódùmarè àní dààmú a sì ní ló ń gbé sọnù bí kò ṣe ibi ọmọ mo kí gbogbo wa pé àtúnjọ káàbọ̀ sórí ètò wa fún ti tòní orí ètò mi tí mo tún mú wá lónìí ẹ rí i pé kí la rí gbọ́ àwa ò kí èèrà tí kò bá lọ́mọ nú gbogbo ohun tí ẹ ó sì máa gbọ́ lórí Ayekooto TV ohun tó jẹ́ òtítọ́ àti òdodo ni ohun tá a sì ń ṣe yìí à ń ṣe láti lè jẹ́ kí ọmọ Yorùbá mọ̀ wípé ilẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ parun àṣà àti ìṣe wa ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀ tí a sì gbọ́dọ̀ gbé lárugẹ tí a ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn kan ó pe ìtàn tí kò yẹ kí wọ́n pa fún wa lónìí ibi tí Kí la rí gbọ́ mi tuntun lónìí náà ni ọ̀rọ̀ ọba ìlú Ìwó torí pé ọba ìlú Ìwó sọ àwọn ọ̀rọ̀ kan nígbà kan wípé tí ìbá ṣe ọpẹ́lọpẹ́ òun Ọọ̀ni Obama ti dé orí àlééfà ìbéèrè mi rèé wípé kí ló dé tí àwọn ọba yìí tí wọ́n ń dìtẹ̀ Ifẹ̀ Ọ̀yọ́ wọ́n ń ṣe tiwọn Ìwó àwọn náà ń ṣe tiwọn bẹ́ẹ̀ àwọn ọba míì náà ń bẹ bẹ́ẹ̀ tó yẹ pé níṣe ni gbogbo yín ń dìtẹ̀ Ilé Ifẹ̀ ṣùgbọ́n tẹ́ ti gbàgbọ́ wípé odò tó bá gbàgbé orísun ẹ̀ ó ṣetán tí yóò gbẹni Yorùbá sì ní bí ọmọdé ò bá bá tàn wọ́n nírú ọmọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá àrọ́bá torí pé àrọ́bá tá a rí yìí bá ìtàn ni ká wá bí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ léèrè wípé ṣé wọn ò bá àrọ́bá ṣé àrọ́bá ò sọ fún wọn wípé bá ìtàn lòun ni nígbà tí a bá ń sọ̀rọ̀ Ilé Ifẹ̀ a máa sọ̀rọ̀ àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n ti ara Ilé Ifẹ̀ kúrò táwọn náà japa tí wọ́n lọ Ìwó ń bẹ́nu wọn tá a bá sọ̀rọ̀ àwọn ìlú tí wọ́n kù lábẹ́ Ifẹ̀ ṣùgbọ́n torí wípé ọ̀tẹ̀ àti wípé àìfi àgbàfẹ́ nìkan tí ò kí jẹ́ kí ayé ogún àfàgbàfẹ́ nìkan tí ò jẹ́ kọ́mọ Yorùbá ó lè tẹ̀síwájú àìfàgbàfẹ́ nìkan tí ò jẹ́ ká lè mọ̀ wípé bàbá ni bàbá bó ti wulẹ̀ kó kéré mọ́ tó bàbá ẹni ni bàbá ẹni àìlè fi àgbà fún èèyàn kan yìí àìlè bọ̀wọ̀ fágbà àìlè tẹríba fágbà àìlè gbà wípé lóòótọ́ ni lágbájá jù mí lọ ohun tó wá ń dá ogun tó ń dá ọ̀tẹ̀ sílẹ̀ rẹ̀ ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà àwọn ọmọ ọba ilẹ̀ Ìwó tí wọ́n tètè jáde láti tọrọ àforíjì àti láti sọ ìtàn tó rọ̀ mọ́ ìlú Ọ̀yọ́ wọ́n jẹ́ kó yé wa wípé adé obìnrin tí í ṣe adé ìyá wọn lúwo gbàgídá òun làwọn dé wọ́n sì jẹ́ kó yé wa pé bí ọba bá wàjà ní Ìwó dandan ni kí wọ́n fi ìrùkẹ̀rẹ̀ ránṣẹ́ sífẹ̀
gẹ́gẹ́ nígbà tí ọba wàjà ní ìlú Iléṣà àwọn ará Iléṣà wọ́n ránṣẹ́ sífẹ̀ wọ́n fa àgbò funfun lọ́wọ́ wá sífẹ̀ wá tún fọ̀ pé ọba Iléṣà wàjà. Kí ló dé tá a ṣe ẹ̀tọ́ bó ṣe yẹ ká ṣe? Kí ló dé tá a rìn bó ṣe yẹ ká rìn? Kí ló dé tí ẹ̀yin ọba yìí tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ fẹ́ dalẹ̀ Yorùbá rú? Ṣùgbọ́n àwọn ọmọ ọba ìlú Ìwó, gbogbo ọmọ tí ń jẹ́ lọ́balọ́ba ìlú Ìwó ni wọ́n péjú ni wọ́n pèsè síbi tí wọ́n ti sọ̀rọ̀ yìí tí wọ́n sì gbà wípé lóòótọ́ Ilé Ifẹ̀ ni àwọn ti wá, torí tí ọmọdé ò bá bátàn irú ọmọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá àrọ́bá sì rèé bàbá ìtàn ni. Wọ́n pa ìtàn, wọ́n jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé ìlú Ilé Ifẹ̀ ó ní àwọn ti ṣẹ̀ wá. Ẹ jẹ́ ká lọ gbọ́ bí àwọn ọmọ yìí bí wọ́n sọ. Àmọ́ ṣáájú kí n tó wá play the full video, mo á play short video kan èyí tí wọ́n ṣe tí wọ́n fi mọ̀ tí wọ́n jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ ibi tí àwọn ti wá rèé, ibi yìí gangan ni àwọn ti wá. Ilé Ifẹ̀ òun làwọn ti kúrò, Ilé Ifẹ̀ òun làwọn ti ṣẹ̀ lọ, Ilé Ifẹ̀ òun làwọn ti kúrò. Jẹ́ ká lọ wo fídíò ọ̀hún bó ṣe kéré mọ́. Ilé wa Ifẹ̀ ni, kódà tó fi dórí bàbá mi Tádéṣe tí wọ́n jẹ tọ́ba bá ti jẹ níwò dandan ni kó fìrùkẹ̀rẹ̀ ránṣẹ́ sí Ifẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tó bí ọba lọ́ràn. Ṣé ẹ mọ̀ wípé adé ìyá wa ládé, adé Olúwo Gbàdìdá òun ládé tá a dé. Bàbá tí wọ́n jẹ́ alága fún gbogbo tí ń jẹ́ ọlọ́mọba ní ilẹ̀ Ìwó àtàgbègbè rẹ̀ nù. Bàbá mi tí wọ́n jókòó ní apá ọ̀tún wọn, àwọn ni wọ́n jẹ́ igbákejì fún wọn. Gbogbo wa máa ń pè wọ́n ní bàbá wa Mọ̀sálà. Bàbá mi dìde, ẹ fara yín. Níkàlẹ̀ yìí, ìdílé mẹ́rin níjọba nílẹ̀ Ìwó tí a sì ní agboolé 154. Ṣùgbọ́n ìdílé mẹ́ta wà níbí. Ká tó kọjá lọ síbẹ̀, akọ̀wé àpapọ̀ fún tí ń jẹ́ ọlọ́mọba nílẹ̀ Ìwó àtàgbègbè rẹ̀, ọmọọba Gani Saheed láti ìdílé Adégúnodò. Ọmọọba ọlọ́jà láti pẹ́. Ìdílé mẹ́rin ló jọba nílẹ̀ Ìwó. Ìdílé mẹ́ta wà níbí. Ìdílé Adégúnodò wà pẹ̀lú wa níbí. Ìdílé Aláwùsá wà pẹ̀lú wa níbí. Ìdílé Ògúnmákindé Àndẹ wọ́n wà pẹ̀lú wa níbí. Ṣùgbọ́n ìdílé Gbàṣẹ̀ wọ́n wà níbí nípa ti ẹ̀mí, ṣùgbọ́n wọn ò sí níbí nípa ti ara, torí pé àwọn ni wọ́n sì ń lo ìṣàkóso lọ́wọ́. Lábẹ́ bẹ́ẹ̀ la ní agboolé 154 ní ilẹ̀ Ìwó tó ń jọba, àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin bàbá wa? Agboolé 40 àtẹyọkán sì wà níbí pẹ̀lú gbogbo mọ́gàjí wọn. Fún àmì ìdánilójú, gbogbo mọ́gàjí pátá ẹ dìde, ẹ jẹ́ ká jókòó. Gbogbo èyí tí a fẹ́ gbé bíbà yìí sọ, ìdílé mẹ́tẹ̀ẹ̀ta ti fọwọ́ sí, ìdílé kẹrin náà fọwọ́ sí, ṣùgbọ́n wọn sí níbí. Ṣùgbọ́n ìdílé mẹ́ta yẹn a ti rí 40 àti ẹyọkan. Ẹ rí pé tá a bá ní ká gbé sórí wọn, a ti kọjá cut off gan, tó túmọ̀ sí pé márùn pé ló ṣẹ́kù. Bàbá mi ọlọ́jẹ̀ láti pẹ́. Ibi tá ti wá gbé rèé, ká má fi gba àsìkò. Ṣùgbọ́n ṣáájú kí n tó lọ bẹ̀, alága ọ̀dọ́ fún gbogbo tí ń jẹ́ ọlọ́mọba nílẹ̀ Ìwó àtàgbègbè ẹ̀, tó jẹ́ pé gbogbo wa náà la yàn án, ọmọọba Abdulhakeem Arúgbó Tádéṣe, ẹ bá fara lé. Ọlọ́run jẹ́ láti pẹ́ o. Ẹni tó jẹ́ igbákejì wọn, bó ti jà sí kí wọ́n á máa jiyàn, ọ̀gá mi àwọn ìbọn túbẹ̀ ń wò, ṣùgbọ́n aṣágbà pé ọ̀gá náà méjèèjì. Ọmọọba Adédọ̀jọ̀ Súnwò, ẹ bá fara lé o. Ọmọọba ìtẹ̀síwájú wọn lára
a máa tẹ̀síwájú o. ọlọ́jà lásìkò ọ̀ ní àìní fọ̀rọ̀gùn gbogbo tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn bàbá wa ti wà níkàlẹ̀ tí wọ́n bá wa yànnà náà. Bàbá mi tí wọ́n jẹ́ alága ìpẹ̀tù sí aáwọ̀ ẹ rí i pé lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì gan wọ́n á máa ní alága fún ètò tó bá fẹ́ wọ́ láti jẹ́ kí ó gba tuntun sí padà. Bàbá mi ọmọọba alpensile kan láwọn yìí. Praise the Lord. Ọmọọba èmi ò tẹ̀lé òun wí oṣù náà Kàsálí nìbá fi ọlọ́jà aláṣẹgbẹ́ ẹ rí i pé Ọ̀rúnmìlà jẹ́ agbẹnusọ fún àwọn Ìrúnmọlẹ̀. Èmi tí mo wà wájú yín yìí àwọn bàbá mo jẹ́ agbẹnusọ fún wọn ní gbogbo ìdílé tó ń jẹ ọba ní ilẹ̀ Ìwó. Mi ní ọmọọba Ismail Aládé tí gbogbo ilé mọ̀ sí ọlọ́jà aláṣẹgbẹ́ o. Bàbá mi tí wọ́n jẹ́ alága pátápátá fún ìjókòó wa yìí àwọn ni wọ́n kọ́ sídìí ọ̀rọ̀. Yorùbá ní ẹlẹ́rìí náà ní gbé níbi tí ó ti wúwo. Wọ́n á ti kọ́kọ́ fi ẹ̀mí ìmoore wọn hàn sí ìjókòó yìí sí gbogbo mọ́gàjí nínú ilé kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ olórí fún tí wọ́n pè tí wọ́n sì jẹ́ wọn. Bàbá ó fi ìmoore hàn wọ́n ó sì dúpẹ́ ní ọwọ́ wọn kí a tó wá láàrin bíi ìṣẹ́jú méjì péré kí a tó wá bọ́ sórí ọ̀rọ̀ tí a fẹ́ sọ. Ṣùgbọ́n kí bàbá mi ọmọ múra sílẹ̀. Bàbá mi pàtàkì ní ìjókòó yìí bàbá mi bàbá ọba láti ìdílé Adégoróyè kí bàbá mi ọmọ múra sílẹ̀ àní wọ́n kọ́kọ́ sídìí ọ̀rọ̀ nígbà tí bàbá wa bá kí wa tán. Bismillah. Wọ́n ní ẹsẹ̀ nǹkan ó ti yẹ kẹ́hìn ó ṣe là àbájókòó Ọlọ́run ní pé à ń pa lágbára Ọlọ́run ojú òní tí a ò sábà lẹ́gbẹ̀ẹ́. Ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. Ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. Ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. Yóò dùn wá ṣe o. Àjọ àwọn ọgbà o. Bàbá mi tí wọ́n jẹ́ olórí. Bàbá mi tí wọ́n jẹ́ bàbá mi tí wọ́n jẹ́ olórí pátápátá fún ìjókòó wa ohun wọn láti gbọ́n. Bàbá Ọlọ́run yẹn láti bẹ̀rẹ̀ o. Nígbà tí bàbá mi gbólé ọ̀rọ̀ ìgbọ́ kí àtẹ̀wọ́ mi kò lè dáadáa. Àkọ́kọ́ náà di àkọ́kọ́ bẹ́yìn rẹ̀ náà. Ó ní pé ìwò lábára wa yìí. A fẹ́ gbọ́ lẹ́nu bàbá wa ibi tí a ti wá bóyá sánmà láti jábọ́ o bóyá láti Oǹdó láti wá o bóyá láti Kwara láti wá o àwọn bàbá wọn bá wa yànnẹ̀nẹ́. Bàbá mi tí gbogbo ilé dá lóṣù pé kí wọ́n sọ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àbá tí ń tẹ̀ sí mi àní wọ́n padà sọ jáde pé ẹni tán fi rán ni. Bàbá mi Ọ̀ṣun wo Adégoróyè Ọlọ́run jẹ́ lásìkò ẹ̀ o. Ẹ bá ti kábíyèsí fún àbá wa. Ìtẹ̀síwájú wo lágbà. Ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. Ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. Ọmọ ọba ìtẹ̀síwájú wo lágbà. Adédọjà Ọ̀ṣun wò ó ní mo fi ọ̀rọ̀ náà sí lẹ́nu tí ó sọ ìtàn bí a ṣe wá dé ilẹ̀ Ìwó òní yóò sọ fún wa. Torí òòṣà tí a bá ń sìn tí àbá tí ojú ọmọ èké mà òòṣà náà parun ni tó ìdílé wo ní parẹ́ òkú. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó wù nínú àánú rẹ̀ tó dẹ́mi wá sí. Tí ọba dẹ́mi wá sí lónìí tá a là wá
adúpẹ́ o. A kí ẹ̀yin bàbá wa ọmọọba tẹ́ wà níkàlẹ̀. Atara bẹ́ẹ̀ a kí bàbá mi Olúwo tilẹ̀ wo ọba Abdulrasheed Adéwálé Àkànbí. Àwa fífún rántí gbogbo ọba agbègbè pátá, gbogbo ibi tí wò dé pátápátá, Ìwó Òkè, Ìwó Àtẹ, Ìwó Òsìn, Ìwó Àbúrá, gbogbo ibi tí wò tán dé pátápátá. A fi kí wọn pé àjọṣe wa ò ní bàjẹ́ o. Wọ́n wá tara rẹ̀, mo kí bàbá mi Ọ̀jájá Ọ̀tẹ́mọ́lẹ̀ Tẹ́mẹ́ní Òkúnmọ́lósùn Kúnmọ́láta Ọ̀jámọ́lókó láàlà sọnù. Mo kí bàbá mi Ọ̀wọ̀ Adé Aláàfin tuntun nẹ́nẹ́, ikú bàbá yèyé, kọ́lọ́wọ́n bá ní lọ́rẹ̀ mi wọn. Láì dé ìnàpẹnu, iṣẹ́ tí wọ́n rán mi ni wípé níbo la ti wá. Ìyìn sì ní sọ kọjá tí àwọn bàbá mi fi lé mi lẹ́nu pé ibi tá a ti wá rèé. Kò síyèméjì ń bẹ pé Ifẹ̀ la ti wá. Láti orí Tẹ̀lú tó jẹ́ ìpìlẹ̀ wa níwò. Tẹ̀lú tá a sì ń sọ yìí, ọba lọ́ràn nífẹ̀ẹ́ ni bàbá ẹ̀. Ìyá rẹ̀ àrọmọdọ́mọ Ògbóòrú tó tẹ̀fẹ̀ ọ̀dọ̀dọ́ ni à ń pè ní Lúwo Gbàgìdá nílé Òwòdò nífẹ̀ẹ́. Kí ló fà á tí ìyá fi di ọba ní Ifẹ̀ gan-an? Ẹ rí i pé kò sí nínú àṣà ilẹ̀ Yorùbá kí obìnrin ó di ọba, ṣùgbọ́n a rí kan nífẹ̀ẹ́, a sì rí kan lọ́yọ̀ọ́. A rí Lúwo Gbàgìdá nífẹ̀ẹ́, a sì rí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn lọ́yọ̀ọ́. Kí ló wá fa tìyá wa Lúwo Gbàgìdá? Ẹ rí wípé mo sọ wípé àrọmọdọ́mọ Ògbóòrú ni. Ògbóòrú ló pẹ́ lórí oyè títí tó Ògbóòrú òkú mọ́, tó fi jọ bàbá mi kan ní ilẹ̀ Ìwó tí wọ́n ń pè ní ọba Àwáyé Èkú, ọba Muhammadu Lámúyè. Ni àwọn ọmọ ọba bá kánjú pé àtúgbò làwọn ó tó débẹ̀, ni wọ́n bá fi ọgbọ́n yẹjú Ògbóòrú. Ìgbà tí wọ́n yẹjú Ògbóòrú tán, náà wá rí i pé ọba tí wọ́n ń jẹ. Ẹ jẹ́ ní dèbà níbẹ̀ o, nítorí pé ibi tí mo fẹ́ ká lọ gan rèé. Gígí wá ló wá dé tí Olúwo rò wípé kì í ṣe ìlú Ilé Ifẹ̀ làwọn ti wá. Kí ló dé tí ọba Rasheed tí ó wá ń tẹ orírun ẹ̀ mọ́lẹ̀ bàṣubàṣu tí ó bọ̀wọ̀ fún orírun ẹ̀? Gbogbo àwọn ọmọọba níwò òun lè gbọ́ tí wọ́n ti sọ̀rọ̀ wípé Ilé Ifẹ̀ òun làwọn ti wá. Wíwá táwọn sì wá láti Ilé Ifẹ̀, adé tí àwọn dé Ìwó, adé ọmọọbabìnrin ni tí í ṣe ọmọ ọmọ. Nítorí wípé Ògbóòrú ló pẹ́ títí tí àwọn ọmọ ẹ̀ ṣe wò wípé ìgbà wo gan lọ́bó tó kan àwọn tí wọ́n fi yẹgi fún un. Ó sì mú mi rántí ọba kan ní ìlú kan tí wọ́n ń pè ní Ẹ̀pẹ́ ní ọ̀nà Ìjẹ̀bú. Nígbà tí a máa lọ ra ìlúbọlá fún kí Olódùmarè kó bá mi fọ̀run kẹ́ ìyá mi àbíyamọ tòótọ́, Ọlọ́run bá ń tẹ́ ìyá mi sí afẹ́fẹ́ rere.
nígbà tí a bá rin ìrìn àjò láti lọ ra àwọn ìlú bọlá fún yìí ní ìlú kan tí wọ́n ń pè ní Òsùn, Ẹ̀pẹ́ àti Ìrà, ọba kan bẹ lósùn nígbà náà. Ọba yìí ti pẹ́ débi wípé bàbá yìí ti lo 130 years lórí oyè tí ikú sì pa á. Àwọn wa máa ń sá bàbá yìí, wọ́n á gbé sínú abọ́ nínú tray, wọ́n á gbé síta, wọ́n wá sá lóhùn. Èmi fojú ara mi rí ni, kì í ṣe pé bí a pé wọ́n sọ fún mi. Àwọn ọba kan wà tó jẹ́ wípé àjídèwé wọn mọ̀kúnmọ́ wọn tí wọ́n ṣe nígbà náà máa jẹ́ lọ́pọ̀lọpọ̀. Àmọ́ ibi tí mo ń lọ òun kọ́ nìyẹn. Ibi tí mo ń lọ ni wípé kí ló dé tá a gbà wípé Ifẹ̀ gangan ni orí. Àwọn kan gbà náà torí kò rújú pé Ifẹ̀ kọ́ ni orí òun gbogbo ọmọ Yorùbá. Kò rújú rárá, bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan gbà wípé láíláí bẹ́ẹ̀ kọ́, àwọn ò ní gbà pé Ifẹ̀ ni orí òun àwọn. Àwọn kọ́ àwọn ò fẹ́ gbà ní, kì í ṣe wípé Ifẹ̀ ò kì í ṣe orí, wọ́n fẹ́ mọ̀ fẹ́ ya elétí kan tí ò fẹ́ gbà ní. Ṣùgbọ́n àwọn tí wọ́n gbà, tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ lóòótọ́ wípé Ifẹ̀ ni orí òun àwọn, gbà wípé lóòótọ́ Ilé Ifẹ̀ làwọn ti wá. Àwọn ọmọ ọba ìlú Ìwó ni wọ́n sọ̀rọ̀ yìí. Àwọn náà fò wọ́n sẹ́, wọ́n jẹ́ kó yé wa wípé ìlú Ilé Ifẹ̀ òun làwọn ti. Ó gùn jù bẹ́ẹ̀ lọ, ó gùn gan. Ṣùgbọ́n ibi tí mo fẹ́ kí gbogbo wa ó jọ mọ̀ ní wípé ìtàn ó padà wá máa fojú agbègbè kọ̀ọ̀kan hàn. Ìtàn ó padà wá máa sọ ìpilẹ̀ṣẹ̀ ìlú kọ̀ọ̀kan, nítorí wípé Ifá òun la fi dá ìlú kọ̀ọ̀kan. Torí pé tí arákùnrin yìí tó bá tẹ̀síwájú tí máa tó wá gbọ́, ó níbi tí wọ́n dé tí ń fásún pé ẹ gbọ́dọ̀ débi tí ẹ bá ti rí pé ẹyẹ odídẹrẹ́ wà, ibẹ̀ ni kẹ́ ẹ ti dúró. Níbi tí ẹ bá ti rí pé kí ni o, níbi tí ẹ bá ti rí wípé ẹyẹ odídẹrẹ́ tẹ́ ẹ bá ti rí pé ó dúró sí, ibẹ̀ gangan ni kẹ́ ẹ pàgọ́ sí, ibẹ̀ gangan ni kẹ́ ẹ dúró sí. Àwọn ìtàn yìí ò ní ṣaláì má jẹ́ káwọn ọmọ ká mọ̀ wípé lóòótọ́ ibi tá a ti wà ní, ibi tá a ti kúrò ní, tí a bá wá rẹni tó bá wá ń dojú ìtàn dé, tá a bá wá rẹni tó bá wá ń dojú ìtàn bolẹ̀, tá a bá wá rẹni tó bá wá ń parọ́ ìtàn, a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ẹ sọ fún mi pé kó yé ìtàn kí tàn pa, kí irú ẹni bẹ́ẹ̀ kó yí ọ̀rọ̀ kọ́rọ̀ sọ, kí irú ẹni bẹ́ẹ̀ kó pa ìtàn tí àwọn ọmọ ẹ̀gbọ́n ò rí, tí inú wọn dùn wípé ìtàn ni bàbá àwọn ń pa yìí. Kì í ṣe pé ká bẹ̀rẹ̀ sí ní pa ìtàn kìtàn, ká bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ò yẹ ká sọ. Ẹ wá jẹ́ ká lọ wò ó, ṣé ìtàn tí bàbá yìí sọ yìí, ṣé gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ ni wọ́n fọwọ́ sí pé gẹ́gẹ́ bó ṣe wí yìí, gẹ́gẹ́ bó ṣe sọ yìí, gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ wípé Ilé Ifẹ̀ làwọn ti wá yìí, ṣé bẹ́ẹ̀ gẹ́gẹ́lẹ́gẹ́ ẹ̀ náà ni ìtàn náà rí? Ǹjẹ́ gbogbo àwọn ọmọ ọba tí wọ́n wà níbẹ̀, ǹjẹ́ wọ́n fọwọ́ sí pé lóòótọ́ bí ìtàn náà bó ṣe rí òun náà nìyẹn? Jẹ́ ká lọ gbọ́. Ọ̀jájá is our father. There is no dispute, no controversy about that. And we want our own Baba, Ọ̀jájá, having thanked him for using his wisdom as an elderly person, not minding of his age, but where he is a great position, and he's using it very well. I want to thank him for being patient for our own king here, for being subtle, not to be annoyed at him. We want to let the world know that we recognize Ọ̀jájá as #1 king in nation, in Nigeria. There's no dispute about it. Even all other kings in the southwest and Nigeria accept Ọ̀jájá Ọba Ògúnwùsì as their #1 and president of all the kings in Nigeria. Then how can anybody now be disputing that position with him? It's not going to be Igbo. We are for him. He's for us, and he should not be annoyed about what is happening. So we want to thank him for being patient with us. All princes and monarchs in the world are very much appreciative of his patience and maturity. Thank you. God bless you. Èyí tí àwọn bàbá ní ká sọ kó sì hàn
lójú amóhùnmáwòrán ni pé àwọn ọ̀rọ̀ pọ̀ tí a sọ jáde ṣùgbọ́n wọ́n ní ká sì kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ìtàn bí a ṣe wá láti fẹ̀ wá sí Ìwó àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin bàbá mi wọ́n ní tó bá tún yá wọ́n ní gbogbo ìgbóhùnsáfẹ́fẹ́ wọ́n tún máa gbóhùn wa lórí gbogbo tí ó ti ṣẹlẹ̀ àti tí tó ń lọ. kí o gbọ́ sàkí ìlú àti àwọn kan àti àwọn ọjọ́ mùsùlùmí àti àwọn awad àti ibot gbogbo pátá tí wọ́n kú sẹ́ẹ̀lú aláṣepẹ́ wọ́n lè bàjẹ́ o ẹ̀yin olóògbé náà tẹ́ wá akínyìn o ilé tẹ́ fílẹ̀ ẹ̀ bàrà kàáfíà o ọlọ́run àlọ́ àwọn ọlọ́kadà onímọ́tò gbogbo wọn gbogbo oṣù ọwọ́ lẹ̀ ìyá lọ́jà bàbá lọ́jà gbogbo lẹ̀wọ́ akínyìn ẹ̀kọ́ àtòlú o ẹ̀ láṣepẹ́ o ìwọ rẹ̀ bàjẹ́ kó rẹ̀ dàrú o àṣẹ o. ìwọ rẹ̀ dàrú bọ́ wa lórí o àṣàdúrà fún bàbá wa Ọ̀nífẹ̀ gẹ́gẹ́ bí ẹni sí látàárọ̀ ọlọ́jọ́ gbàdúrà yìí sí lọ bàbá Olúwo lẹ̀ wò náà ọlọ́run dákun bá wa fún wọn ní sùúrù ṣe wọ́n jẹ́ kí ìlú wọ̀ dàrú gbogbo àwọn ọba lọ́ba lábẹ́ wọn baálẹ̀ akíwọ́ wọ́n kú àfaradà wọ́n kú àfi ara dà ọlọ́run àti wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní dáhà náà láàmú àtàjọ wọn lábẹ́ wọn náà lọ́jọ́ ó ti adarí. ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV. And we are appreciative of the president of IBOT, who was here before the start of this program. And that is no other person but our own Professor Lai Olurode, the present president of Iwo Board of Trustees. We appreciate him. And the member that followed him, that is Mama. I've forgotten her name. Oyilende, Alaja Oyilende. Having said that, the first person that spoke was my brother, High Prince Sarafa Adedoja Osunwu, and we are all witness to the fact that he's an eloquent speaker who diagnosed without any omission how we migrated from Ilefe down to the present Iwo. And he was able to tell us that we are direct son, that is our great-grandfather, that is Telu, was a direct son of the 18th Oba of Ilefe. And that is our mama, Lu Bagida. He always established that Blue Bagger happened to be the wife of a chief in Ilefe. And that is our Papa, Obalona. From there, he told us how our father, that is Telu, left Ilefe. That after there was that reason why he had to leave. There was that story that says, or history that says that he was always crying, and the only thing they could do to make him not to cry again was when they put crown on his head. Then after some time they now believe that this person is a king to be, and like he told us, they now think that if he is a king to be, do you want to have another son from a chief to be a king? They have to tell him to leave Ilefe for a place that he wishes. But you know, in our custom, they will ask Ifa what to do. So they ask Ifa, what is the Ifa? What is the way forward? And it was referred through the divination of Ifa Ayekooto that wherever he finds a talking bird, the bird that speaks like human. That's why she established the town. And like he said, the first place of call was Ogbegbe, where they settled near a river there. We have been there during the ceremony of the 100-year remembrance of our grandfather, Oba Muhammad Ayinla Lamuyi. All the princes were there that time, and we knew that place. After felt that they should leave that place because they have not gotten to where Ayekooto told them that they are to settle. So they left for Erumu near Ibadan. When they got there, they got settled. Forgetting the point that they should not settle until they get to a place where
there are talking birds. But fortunately, when the dry season came, they couldn't get water. They were searching for water here and there, so they had to leave. Having left that, they came down to Adeke here, where Jikamu, who was the skink then, died. And they call the place till today Adeke, where Baba died, could not breathe again. So that's why that place is still, it's very much near here. That's why they call it Adeke. Having said to that, Adeke, do not remember the directive of the Ayekooto. There is no live or settle at where there's no bird they're talking about to the left. They sent some people to go and search for where they could get that, and they got it at the market there, Oloya area. And having gotten that's where they should settle. They called that place Oloya compound because they were able to quickly make shelf or building for the Oluwo then, where it was raining. And that's because they were able to make a cook house or hut for the Oluwo, then they call it Oloya compound. Oloya means something that is done fastly. Yeah. So we thank God that today we are where God has destined us to be, and nothing can shift our base for us. And I want to say that he made some other points concerning Obadeye, Itan, Ogunwusi. Ojaja is our father. There is no dispute, no controversy about that. And we want our own Baba, Ojaja, having thanked him for using his wisdom as an elderly person, not minding of his age, but where he is a great position, and he's using it very well. I want to thank him for being patient for our own king here, for being subtle, not to be annoyed at him. We want to let the world know that we recognize Ojaja as #1 king in nation, in Nigeria. There's no dispute about it. Even all other kings in the southwest and Nigerian accept Ojaja about Ogunwusi as their #1 and president of all the kings in Nigeria. Then how can anybody now be disputing that position with him? It's not going to be you. We are for him. It's for us, and he should not be annoyed about what is happening. So we want to thank him for being patient with us. All princes and monarchs in the world are very much appreciative of his patience and maturity. Thank you. God bless you. Nígbà tí kò sí ọba níbí, gbogbo bàbá tí wọ́n bá jẹ́ high prince, a lè lo kábíyèsí fún wa. Bàbá Ọlọ́run jẹ́ láti bẹ̀rẹ̀. Ohun bàbá mi tí ẹ̀gbọ́n látòlù ní èdè títì. Àwọn náà ni bàbá mi high prince Dr. Emmanuel Ọlálékan Lámúyè tí gbogbo ilé mọ̀ sí Kàsálí. Bàbá Ọlọ́run jẹ́ láti bẹ̀rẹ̀. Ní báyìí ètò náà lọ sí Ìfìtì báyìí. Tí a bá ní gbogbo wa ní ká máa jáde lọ́kọ̀ọ̀kan, ilẹ̀ ó ṣú, ilẹ̀ ó tún mọ́. Ṣùgbọ́n èyí tí a bàbá ní ká sọ kó sì hàn lójú amóhùnmáwòrán ni pé àwọn ọ̀rọ̀ pọ̀ tí a sọ jáde, ṣùgbọ́n wọ́n ní ká sì kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ìtàn bí a ṣe wá láti fẹ̀ wá sí Ìwó. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin bàbá mi? Wọ́n ní tó bá tún yá, wọ́n ní gbogbo ìgbóhùnsáfẹ́fẹ́ wọ́n tún máa gbóhùn wa lórí gbogbo tí ó ti ṣẹlẹ̀ àti tí tó ń lọ. Ní báyìí, alága ọ̀dọ́ fún ọlọ́mọba nílẹ̀ Ìwó àtàgbègbè ẹ̀ tí ọ̀tẹ̀ tí ọ̀wọ́ tí ò sì rújú, wọ́n wà á kí wa, wọ́n sì dúpẹ́
lọ́wọ́ ọgbọ̀n mọ́gàjì torí kankan làwọn náà wọ́n pe àwa ọ̀dọ́ adá wọn lóhùn àwọn mọ́gàjì náà tún wá dá wọn lóhùn tí wọ́n sì mọ̀ pé àwọn ò tó mọ́gàjì pè wọ́n ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin mọ́gàjì wọ́n ó dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ wọ́n ó sì ṣe àdúrà fún gbogbo wa ní agbára lọ́wọ́ Ọlọ́run àdúrà tí wọ́n bá ti fún wa Ọlọ́run jẹ́ kó mú gbogbo wa o àwọn náà ni ọmọọba Prince Akeem Arolu tàdé ṣe ẹ̀ bá fún wọn ní àtẹ́wọ́ ni bàbá tí wọ́n ló kò ń bẹ̀ tí bàbá wa Adéwálé Àkànbí fi gun orí oyè bàbá. ìtẹ̀síwájú wo lágbà ọmọọba ìtẹ̀síwájú wo lágbà ọmọọba. ìtẹ̀síwájú wo lágbà. mo kí gbogbo àwọn ọmọọba lè wo àkú ìpàdé àkú ìjókòó látàárọ̀ Ọlọ́run lójú òní ló pẹ̀lú wa Ọlọ́run jẹ́ ká jẹjà ọjọ́ òní jẹ wá mo kí wa àkú ìyànjú àkú àtòwú Ọlọ́run jẹ́ ká láṣepẹ́ ìpàdé tá à ń ṣe ìjókòó wa àwọn òdìtẹ abáǹdìtẹ ní kò sí ọ̀tẹ̀ ní ìpàdé wa bó tiẹ̀ jẹ́ pé awuyewuye ń lọ pé ìpàdé ọ̀tẹ̀ ní ìpàdé ọ̀tẹ̀ àwọn àṣìpàdé ọ̀tẹ̀ àwọn fẹ́ kílùwọ̀ ga kílùwọ̀ dà ní bí ó ṣe dà là ń sọ ẹ̀yin náà wà tó jókòó bí Baálé ní gbogbo wa àwọn mágàjì bàbá wọn fààyè lẹ̀ láti ṣèpàdé kílù ọmọ dáadáa o ilẹ̀ wo ò ní bàjẹ́ o ò ní dàrú mo kí o gba àwọn ẹlẹgbẹ́ mi àpò àtòlú ọlọ́yẹ̀kẹ́ láṣepẹ́ o ọlọ́dún tí mo kí ọ̀gá mi ọ̀ṣunwó mo kí gan ẹkúṣẹ́ ọlọ́yẹ̀kẹ́ láṣepẹ́ mo kí gan ni mo kí o gba bàbá mo kí o ẹ láṣepẹ́ o mo kí a gan mo kí gọ́vùnà wa lọ́sùn state mo kí wọn kúṣẹ́ lóògùn Ọ̀ṣun rẹ̀ dàrú Ọlọ́run bá wọn tó lóògùn Ọlọ́run a rí gbogbo tí wọ́n ṣe lọ́tún lósì Ọlọ́run ìfá rẹ̀ mú wọn ọlọ́ba ní dúró tí wọ́n pọ̀ àtó ọlọ́ba àwọn sílógún Ọlọ́run gbogbo tí ìlú dàrú lọ́sùn Ọlọ́run tó ilẹ̀ wo ló dàrú gbogbo tí ìṣẹ̀lẹ̀ wo náà ọjọ́ nǹkan ńlá ọlọ́ba ní sílógún Ọlọ́run abẹ Ọlọ́run bí tí ń dàrú kọ́ba ní tó torí ilẹ̀ wo abẹ gọ́fúnà ilẹ̀ wo náà kọ́ba ní dá sí o àwọn ọ̀gá ń bẹ tí wọ́n bá ń dá sí ṣùgbọ́n nígbà tá àti ìsọ fún àwọn ò tí ì mọ̀ ṣùgbọ́n àjẹ́ wọ́n mọ̀ kọ́lùkọ́ sàánú fún wa àwa kí bàbá wa ọ̀nẹ́rìsà àfi wọ́n kí gbogbo ọba lẹ́yìn wa pátá àkí wọn kú iṣẹ́ adé ò lè gbóná mọ́ wọn o gbogbo ìjọ ń darí kò ní dàrú o àwa kí gbogbo ọba gbẹgbẹ ilẹ̀ wò pátá àkí wọn kú iṣẹ́ o ilẹ̀ wo ní dá ọ̀tà gbé rẹ o àkí àbá kábíyèsí náà kábíyèsí àbúrọ̀sí Adéwálé Àkànbí àkí wọn kábíyèsí wọn kú iṣẹ́ ìlú àkí wọn gánì àwọn òdi tí wọ́n bá o kó lè dá láńsọ o àwọn gbé kó lè dá kó sì dá olóòjẹ kó dá lógun Ọlọ́run gbogbo ń tàn bá wọn sọ ọlọ́dẹ̀ wọ́n gbọ́ ọlọ́dẹ̀ wọ́n gbà kó lè dá ní o àwọn òdi fẹ́ o mo kí o gbọ́ ọmọ ọba lẹ̀ wo aláṣepẹ́ o owó lè bàjẹ́ o Ọlọ́run àlọ́wọ́ àti gbogbo ọ̀sẹ̀ àti ìlú àti àwọn kan àti àwọn ìjọ mùsùlùmí àti àwọn awak àti ibot gbogbo pátá àti wọn kú iṣẹ́ ìlú aláṣepẹ́ owó lè bàjẹ́ o ẹ̀yin olóyún náà tẹ́ wọ akínyìn o ilé tẹ́ fílẹ̀ ẹ bàrà tààfíà o Ọlọ́run àlọ́wọ́ àwọn ọlọ́kadà ọlọ́tò gbogbo wọn gbogbo ń ṣe ọwọ́ ńlẹ̀ ìyá lọ́jà bàbá lọ́jà gbogbo ńlẹ̀ wo akínyìn ẹ̀kọ́ àtòlú o ẹ láṣepẹ́ o ìwọ rẹ̀ bàjẹ́ kó lè dàrú o àṣẹ o gbogbo ẹ mágàjì mo kí yẹn ṣe o ẹ bàbá wa mo kí yẹn ṣe o gbogbo ló bá lẹ̀ wo mo kí yẹn ṣe o Ọlọ́run ṣe láṣẹ mọ́lógún Ọlọ́run àdúrà wọ́n gbà mo kí yẹn ṣe o. ẹ bá ní fún alága wa ní àtẹwọ́. adá ọpẹ́ fún Ọlọ́run ẹjẹ adọpẹ́ wa ládé ní ìdí ọpẹ́ wa ni pé a mú ọjọ́ òní fún ètò ààtò ìlú Ìwó Ọlọ́run sì mú ọjọ́ náà ó mú bá wa àríkú ọ̀dọ́ àrítàgbà àrítọmọdé. And we are appreciative of the president of Iban. Ìtàn tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ìlú Ìwó òun lẹ ti gbọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìlú Ìwó ni ó mọ ìtumọ̀ Adẹ́kẹ́ wọ́n mọ ibi tí wọ́n máa ń pè ní Adẹ́kẹ́ ọ̀hún òní ẹni pé tí wọ́n sọ fún wa wípé àwọn orúkọ kọ̀ọ̀kan tí àwọn agbègbè kankan jẹ́ lónìí nílẹ̀ Yorùbá àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ níbẹ̀ tí wọ́n fi ń pè wọ́n nígbà tí wọ́n bá bí ọmọ nù Ilé Ifẹ̀ tí wọ́n á rí pé ọmọ ọ̀hún sunkún àyàfi ìgbà tí wọ́n bá tún gbé adìde lórí lókù ní òtò dákẹ́
ọba méjì ò sì gbọdọ̀ wọ́n àná lọ́jọ́ kan náà ni wọ́n ṣe ní pé kí òun náà ó ṣe àtìpó pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ àmọ́ kí wọ́n tó kúrò dandan ni fún wọn láti dáfá ohun tí Ifá sọ ni wípé nígbà tí wọ́n bá débi tí ẹyẹ bá ti ń fọhùn bí ènìyàn ibẹ̀ ni kí wọ́n tó dúró. Wọ́n gbéra wọ́n dé àwọn ìlú kọ̀ọ̀kan kó tó wá di wípé wọ́n dé ìlú tí wọ́n wà lónìí ṣùgbọ́n wọn ò tètè mọ̀ pé ibẹ̀ làwọn ò dúró sí. Omi ni wọ́n ń wá nígbà tí ọ̀fun gbẹ wọ́n. Ibi tí wọ́n ti ń wá omi ibẹ̀ ni ọba yìí ti kú. Ibi tí ọba kú sí ibẹ̀ ni wọ́n ń pè ní Adẹ́kẹ́. Ibi ni pé ọba ti dákẹ́. Ibi ni ọba ti dákẹ́. Wọ́n wá pé níbi tó bá dákẹ́ yìí ẹja tó tẹ̀síwájú. Ibẹ̀ làwọn èèyàn ti wá padà wá rí ibi tí ẹyẹ ti ń fọhùn bí èèyàn wà tí wọ́n sáré wá kọ́ èyí tí wọ́n mọ̀ sí ọba sí. Àwọn nǹkan wọ̀nyí ló ní orúkọ ńlẹ̀ Yorùbá. Kí wá ló wá dóde tí ọba Rasheed Olúwo rò wípé òun lè yẹpẹrẹ ilé tóun ti jáde, òun lè yẹpẹrẹ orísun òun. Àyàfi kí ọba Elédùmarè kó ṣàánú fún wa lórí àwọn ọba yìí. Ẹ rí ìtàn bí ìlú Ìwó bí wọ́n ṣe kúrò láti ìlú Ilé-Ifẹ̀. Òun náà ni ẹ ti gbọ́ lẹ́nu àwọn ọmọ ọba tí wọ́n jẹ́ ọmọ ọba òrìjínà ọmọ ọba níwò. Òun lẹ ti gbọ́ lẹ́nu wọn yìí. Wọ́n sì ní kí gbogbo wọn pé ẹnikẹ́ni tó bá rí pé òun bá fọwọ́ sí tàn yìí wọ́n ní kó nawọ́ sókè. Gbogbo wọn pátápátá ni wọ́n fọwọ́ sí tọ̀hún. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ìtàn òun fẹsẹ̀ múlẹ̀. Ìtàn òun sì jẹ́ ìtàn tó dájú lótìtọ́ àti lódodo. Ó dé ilẹ̀ Yorùbá kò ní dàrú. Ìlú Ìwó ò ní dàrú o. Olódùmarè ó bá wa tó. Ìlú Ilé-Ifẹ̀ náà sì ní dàrú. Ọlọ́run ó jẹ́ kí ọba Ọ̀jájá kó lè kó gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá jẹ̀pẹ́ pẹ̀lú inú kan, ìmọ̀ kan, ọkàn kan, iṣẹ́ kan àti àníyàn kan ṣoṣo ni ó sì mú kí gbogbo wọn kí wọ́n gòkè àgbà. Ibi yìí ọ̀nà ni èmi ó ti dúró nítorí lórí ọ̀rọ̀ ìlú Ìwó níbi tí wọ́n ti kúrò láti ìlú Ilé-Ifẹ̀. Olódùmarè yóò ṣàánú fún wa. Ìwọ tó bá jẹ́gbà kọ́ rèé tí o bá ń wo ètò wa lórí Ayekooto tẹlifíṣàn máa rọ̀ yín kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa. Bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa ṣe ètò wa, ẹ bá wa pè ká fún ẹbí àti fún ará kí àwọn náà lè jàǹfààní àwọn nǹkan tá a mú wá fún wa. Nítorí pé gbogbo alájọ gbọ́dọ̀ gbé kó ba lè dání. Nítorí pé gbé tó o bá kọ̀ tó o bá gbé tí wọ́n bá gbé sẹ́yìn fún lílé ẹ̀kọ́ Olódùmarè yóò ṣàánú fún wa. A sì rà àánú gbà. Títí míì tá a máa pàdé orúkọ mi yí padà ọmọ borí owó Ayekooto ọ̀nà ni èmi ń jẹ́. Títí dìgbà ọ̀hún ire ó dòwúrọ̀ ká sùn láyọ̀ ká jí láyọ̀ kí àlàkálà kó má ṣe ṣẹ̀rù bà wá.